Aláròyé máa wí o. Ìnira táwọn ará ìlú ń jẹ lásìkò ìjọba APC yìí ti pọ̀ jù, ẹ jẹ́ kí á lé wọn lọ. Arẹ́gbẹ́ṣọlá. Akọ̀wé àgbà fẹ́gbẹ́ òṣèlú ADC Rauf Arẹ́gbẹ́ṣọlá ti rọ àwọn ará ìlú pàápàá jùlọ àwọn onídìbò lórílẹ̀‐èdè yìí wípé kí wọ́n gbìyànjú láti fìbò wọn lé àwọn olóṣèlú ẹgbẹ́ òṣèlú APC àti PDP nípò àṣẹ lásìkò ìbò ọdún 2027. Rauf Arẹ́gbẹ́ṣọlá tóun náà fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù kẹjọ ọdún yìí lórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé káwọn ará ìlú fìbò wọn lé àwọn olóṣèlú APC àti PDP kúrò nípò. Ó wáá rọ àwọn ará ìlú wípé kí wọ́n dìbò fún àwọn olóṣèlú tó wá látinú ẹgbẹ́ òṣèlú ADC kí wọ́n bá lè gbé orílẹ̀-èdè yìí dé èbúté ayọ̀ láìpẹ́ ọjọ́. Lásìkò tó ń kí àwọn ọmọ ẹgbẹ́ tuntun láti APC, Labour Party àti PDP tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC káàbọ̀ nílùú Èkó ní Rauf Arẹ́gbẹ́ṣọlá ti gbóṣùbà ńlá fún wọn lórí ìgbésẹ̀ gidi tí wọ́n gbé láti wá darapọ̀ mọ́ wọn yìí. Ó ní ẹgbẹ́ náà ṣetán láti pèsè ohun ọ̀tun fáwọn ará ìlú láìpẹ́ ọjọ́. Ohun ìdùnnú lágbàá ló jẹ́ fún mi wípé àwọn kan látinú ẹgbẹ́ òṣèlú PDP, ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú Labour ti gbé ìgbésẹ̀ gidi láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC báyìí. Ìgbésẹ̀ gidi ló jẹ́ fún orílẹ̀-èdè yìí nítorí wípé ẹgbẹ́ wa nìkan ló lè sọ ìlú dẹ̀rọ̀ lásìkò yìí. Àfojúsùn gidi la sì ní fáwọn aráàlú. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, inú oṣù kínní ọdún yìí ni àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC lé Rauf Arẹ́gbẹ́ṣọlá kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn án ni wípé ó ń ṣojú méjì pẹ̀lú ẹgbẹ́ wọn. Látìgbà náà ló ti ń sọ̀rọ̀ tako ẹgbẹ́ òṣèlú APC nígbà gbogbo tó bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn níta gbangba. Ó ní kò sẹ́ni tí kò mọ̀ wípé inú ìnira ńlá gbáà làwọn ará ìlú wà báyìí. Bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ló kó àwọn ará ìlú sínú ìnira náà. Àwọn ètò wọn tí kò dáa ló ń ṣe àkóbá ńlá fáwọn ará ìlú. Kò síná, kò sí ètò ààbò gidi lórílẹ̀‐èdè yìí, bẹ́ẹ̀ lọ́rọ̀ ajé dẹnu kọlẹ̀ pátápátá. Ó wá fi dá àwọn aráàlú lójú pé ẹgbẹ́ òṣèlú ADC máa ṣe àwọn ohun ọ̀tun sí èyí táwọn APC ń ṣe lọ́wọ́ báyìí tí ìgbé ayé ìdẹ̀rùn sì máa bá àwọn ará ìlú láìpẹ́ ọjọ́.